Inú wa dùn láti gbà yín padà lórí ètò yìí ètò Ẹ̀kú Ọjọ́ Ìsinmi. Mo wí fún yín pé ńgbà bá padà dé pé ẹ máa rójú àlejò mi. Àti ń ta fẹ́ bùn yín gbọ́ lónìí ńlọ táàjọ máa fi ojú sùnùkùn wò. Táàjọ máa fi bẹ́ẹ̀lì tàn mọ́lẹ̀ sí. Àlejò mi fún ti tòní. Èèyàn Ọlọ́run ni ọ̀dọ́ là ń gbà ni. Yóò máa ṣojú àwọn ọ̀dọ́ lónìí. Àwọn náà ni David Awopetu. Bàbá ẹ máa kú kalẹ̀. Ẹ kú kalẹ̀, a kú ètò. Inú wa dùn láti gbà yín lórí ètò Ẹ̀kú Ọjọ́ Ìsinmi. Inú mi dùn púpọ̀ láti wà lórí ètò lónìí. Ẹ bá kí gbogbo ọmọ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé wọ́n máa kú ọjọ́ ìsinmi. Ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé, mo kí yín pé ẹ kú ọjọ́ ìsinmi o. Orúkọ mi ni David Awopetu. Ẹ ṣé púpọ̀. David Awopetu jẹ́ oníròyìn. Wọ́n sì jẹ́ Kristẹni. Wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Wọ́n sì jẹ́ òṣìṣẹ́ nínú ọgbà àjàrà. Lónìí tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀, tá fẹ́ bu àwọn ará ilé gbọ́. Ó ní àkòrí gbòòrò tá pè ní ojúṣe ọ̀dọ́ nínú ìjọ. Ojúṣe àwọn ọ̀dọ́ nínú ìjọ. Ǹjẹ́ àwọn ọ̀dọ́ a máa lójúṣe bí? Ǹjẹ́ ọ̀dọ́ tiẹ̀ nítumọ̀ nínú ìjọ? Ǹjẹ́ ó tiẹ̀ nípa kan tàbó míì tí wọ́n máa ń kó nínú ìjọ? Ìwọ̀nyí ni àjọ máa pẹ̀kẹ́ lò lónìí. Àmọ́ ìbéèrè àkọ́kọ́ tí wọ́n taari sọ́dọ̀ yín ó ní pé àwọn wo là ń pè lọ́dọ̀ gan? Kí la tiẹ̀ ń pè lọ́dọ̀ gan? Ẹ ṣé olótù. Ṣé rí tá bá ní ká classify àwọn tí à ń pè ní ọ̀dọ́, ó ní í ṣe pẹ̀lú mindset oníkálukú. Ẹ rí ẹlòmíì ọjọ́ orí ẹ lè má ti ju ọmọ 40 ọdún lọ. Á lóun ò kì í ṣọ̀dọ́ mọ́ ní tẹ̀wọ̀n. Bóyá irú ẹni bẹ́ẹ̀ láǹfààní àti tètè gbéyàwó tó dẹ̀ ti ní ọmọ bíi 2 àbí 3. Á nítorí ìdí èyí á lóun ò kì í ṣe ọ̀dọ́ mọ́ o. Àwọn ojúṣe tó táwọn ọ̀dọ́ bá wá ń ṣe nínú ìjọ kò bá wọn nípa àti ìpín nínú ojúṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn ibi tí àwọn àgbàlagbà tí àwọn tó ti ń darúgbó tán bá belong sí, ẹ rí pé ibẹ̀ ló náà lọ máa jókòó sí, bóyá Sunday school ni o, bóyá ètò pé a fẹ́ ṣe nǹkan báyìí ni o, tán ti wá gúrùpù oníkálukú, ẹ̀yin arúgbó nǹkan báyìí lẹ máa ṣe, ẹ̀yin àgbà nǹkan báyìí lẹ máa ṣe, ẹ̀yin ọ̀dọ́ nǹkan báyìí lẹ máa ṣe. Tí àwọn àgbà yẹn la lọ máa bá wọn ṣe, kò ṣe ti ọ̀dọ́ mọ́. Mindset irú ẹni bẹ́ẹ̀ nìyẹn. Ẹ dẹ̀ rí ẹlòmíì á sì pé ọmọ 50 ọdún, á sì ọ̀dọ́ ni ó nà torí pé òun sì wà active, ó wà agile, ó lógun, ó lè ṣe gbogbo àwọn nǹkan tí ọ̀dọ́ ń ṣe. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi á sọ pé tí ènìyàn bá sì ní eegun tó sì ní okun tó ní agbára tọ́lọ́run fún ní oore ọ̀fẹ́ láti tó ní okun tó lágbára tọ́lọ́run dẹ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe àwọn nǹkan tí àwọn ojúṣe kan tàbí òmíràn láì ní ìpalára nínú àgọ́ ara ẹ̀, tó sì lè sá kiri sá sókè sá sísàlẹ̀ ní pàápàá jùlọ nínú ìjọ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ lèmi á pè ní ọ̀dọ́. Kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí ńgbà míì. Èèyàn lè pe ọmọ 50 ọdún kó dẹ̀ sì wà active ju ọmọ 30 ọdún lọ. So irú èèyàn bẹ́ẹ̀ máa pè ní ọ̀dọ́. Àwọn tí a lè pè ní ọ̀dọ́, àwọn tí ó jẹ́ pé wọ́n sì ní okun àti agbára láti ṣe àwọn ojúṣe tí ó yẹ kán ṣe pàápàá jùlọ nínú ìjọ Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Inú mi sì dùn pẹ̀lú èsì tí ẹ fún wa. Torọ́pọ̀lọpọ̀ ní tòótọ́ ní àríra rẹ̀, a rí ẹlòmíì gan tí ò jọ ọmọ 30 ọdún lọ gan, tó jẹ́ wípé ìṣesí rẹ̀ gan bí ọmọ 50 ọdún gan ni ó máa ṣe. Ẹ sì rí ẹlòmíì gan tó ti fẹ́ pa 50 ọdún. Gẹ́gẹ́ bí Bíbélì gan ti ẹ̀já mọ̀, Mósè ẹni títí ń lọ sí bí ọmọ 100 ọdún, ṣùgbọ́n wọ́n já mọ̀ wípé wọ́n ní agbára rẹ̀ bíi tọmọ 40 ọdún náà lórí. Ẹni ó gbé mi lọ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lónìí tí mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ bá rẹ̀. Kí wá lójúṣe àwọn ọ̀dọ́ yìí nínú ìjọ? Rí pé nínú ìjọ Ọlọ́run, ẹ náà ti sọ́nù ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan. Ẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni tí wọ́n bá gbé àwọn ojúṣe kan kalẹ̀, àbí wọ́n ní wọ́n fẹ́ ṣe nǹkan kan, tán ní táwọn ọ̀dọ́ ó ṣe rèé o, ní táwọn àgbààgbà, ní táwọn arúgbó ó ṣe rèé, ní táwọn ọmọdé ó ṣe rèé o. Ìyẹn túmọ̀ sí wípé á jẹ́ pé àwọn ọ̀dọ́ láti lójúṣe kan tán ṣe nínú agboolé ìgbàgbọ́, tán ṣe nínú ìjọ Ọlọ́run pàápàá. Kí lójúṣe wọn gan jẹ́ lébà náà ń bẹ̀? Ẹ ṣé púpọ̀ olótù. Ṣé rí oríṣiríṣi ojúṣe ni àwọn ọ̀dọ́ ni wọ́n ní nínú ìjọ Ọlọ́run. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé ìjọ máa ń ní àlàkalẹ̀, wọ́n máa ń ní àwọn doctrine, wọ́n máa ń ní vision. Àkọ́kọ́ ni pé ọ̀dọ́ ò gbúdọ̀ mọ vision church tó ń lọ, ò gbúdọ̀ mọ àwọn àlàkalẹ̀ ìjọ tó ń lọ. Torí pé àwọn àgbà gan sọ pé àwọn orò tí wọ́n bá fi ojú ọmọdé mọ̀, irú orò bẹ́ẹ̀ ó máa ń run ni. So téèyàn bá jẹ́ ọ̀dọ́ nínú ìjọ tí ò mọ àwọn ìlànà tí ó mọ àwọn ìlànà tí ó wà nínú ìjọ bẹ́ẹ̀, irú ìjọ bẹ́ẹ̀ àfojúsùn ìjọ ọ̀hún, tí ó mọ àwọn àfojúsùn ìjọ ọ̀hún, ìrèdí tí a fi gbé ìjọ yẹn kalẹ̀. Nígbà tí irú ìjọ bẹ́ẹ̀ tí àwọn tí ó di àgbà nínú ìjọ bẹ́ẹ̀ tán bá kọjá lọ,
a rí pé irú ìjọ bẹ́ẹ̀ tí àwọn ọ̀dọ́ tán bá ti mọ àwọn ìlànà wọ̀nyẹn, ẹ rí pé irú ìjọ bẹ́ẹ̀ á wá di pé wọ́n á yẹ̀bá kúrò nínú ìdí tí wọ́n fi gbé ìjọ yẹn kalẹ̀, wọ́n á yẹ̀bá kúrò nínú ìlànà ìjọ wọn, á wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó wù wọ́n. ṣe àlàyé mi ṣó yé yín báyìí. Then ìmíì ni pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ nínú ìjọ, ọ̀dọ́ gbúdọ̀ mọ̀ọ́mọ̀ ṣe make peace pẹ̀lú gbogbo ènìyàn. Nínú ìjọ kan láìpẹ́ ni colleague mi kan tájọ wà níbi iṣẹ́ ló ń ṣàlàyé fún mi, ó lóun máa rí nǹkan kan tó yà òun lẹ́nu nínú ìjọ. Ó ní ó lóun mọ ìdílé méjì kan, nítorí ìjọ tóun lọ ni, ó lóun mọ ìdílé méjì kan tó yẹ pé àwọn òbí ìdílé méjèèjì ọ̀hún àti ìyá àti bàbá ìdílé èyí àti ìyá àti bàbá ìdílé kejì, ó ní wọn kì í rẹ́, wọn kì í ta síra. Ó dà pé gbólóhùn wọ́n sì wà ní ìjọ kan náà, ó dà pé gbólóhùn asọ̀ wà láàrin ìdílé méjèèjì. Ó ní ṣùgbọ́n nǹkan tó wá yà òun lẹ́nu jù ni pé àwọn ọmọ wọ́n tún wá jogún ìjà tí ń bẹ láàrin. Àwọn ọmọ ìdílé méjèèjì wọ́n tún wá jogún ìjà tó wà láàrin àwọn bàbá. Ṣe rí pé inú ìjọ bẹ́ẹ̀ kò ní sí, tí àyè bá ti gbàrú àwọn nǹkan báyẹn, kò ní sí unity láàrin àwọn ọ̀dọ́, because àwọn ọ̀dọ́ yẹn náà má gbàgbé pé àwọn náà tún láwọn ọ̀rẹ́ nínú ìjọ náà o, tí àwọn ọ̀rẹ́ eléyìí tán bá dẹ̀ wọ́n dẹ̀ tún ní àwọn ìpéjọpọ̀ tiwọn nínú ìjọ. yóò wá di wípé tèmi ni Paul, tèmi ni Apollo. bẹ́ẹ̀ ni bó ṣe máa ń rí nìyẹn. Ṣùgbọ́n tí ara àwọn ojúṣe ọ̀dọ́ nínú ìjọ ni pé kán make sure pé wọ́n settle peace pẹ̀lú gbogbo ènìyàn láàrin nínú ìjọ yẹn. Tí àwọn ọ̀dọ́ bá notice pé ó má dàbí pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ láàrin àwọn tó jẹ́ àgbà fún wọn tàbí àwọn òbí wọn, responsibility àwọn ọ̀dọ́ ni pé kán gbégbésẹ̀ láti rí mọ̀ dájú pé irú aáwọ̀ tó wà láàrin wọn yẹn wọ́n settle amicably, tí ò sí nǹkan tó jẹ́ aáwọ̀ mọ́. Ara àwọn ojúṣe àwọn ọ̀dọ́ nínú ìjọ nìyẹn. Then ìkẹta ojúṣe ọ̀dọ́ tó tún wà nínú ìjọ ni pé a rí pé àwa ni Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ jù, Ọlọ́run fún wa ní egun, Ọlọ́run fún wa ní ìgboyà, Ọlọ́run fún wa ní okun, Ọlọ́run fún wa ní agbára láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Now gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹni tí ó ti pé ọmọ tó ti lé ní 100 ọdún, tó ti over 60, ó lè má lè ní oore ọ̀fẹ́ láti sọ pé òun fẹ́ ṣe publicity, láti evangelism, láti jáde lọ jèrè ọkàn lóríṣiríṣi. Ó lè sọ pé àgọ́ ara wọn ò fàyè gbà pé kò. Ṣùgbọ́n ṣe rí àwa tí a jẹ́ ọ̀dọ́ yìí, àwa ni ìmọ́lẹ̀ ayé, nǹkan tí Bíbélì sọ fún wa nìyẹn. So a sì ní okun, a ní agbára, a lè jáde lọ ìrìn tí ọmọ 70 years ò lè rìn báyìí, àwa ọ̀dọ́ a sì lè rìn láti jáde lọ ká wàásù ìrere Jésù fún gbogbo ènìyàn. Ara àwọn ojúṣe tí ọ̀dọ́ ń ṣe nínú ìjọ nìwọ̀nyẹn. Then a rí pé tí iṣẹ́ ìjọba tún délẹ̀, bóyá church wa, bóyá a ní project kan tá à ń ṣe lọ́wọ́, bóyá wọ́n mọ àwọn ògiri wa, wọ́n ń ṣe àwọn building wa lọ́wọ́, wọ́n ń ṣe irú àwọn iṣẹ́ wọ̀nyẹn, kì í ṣe iṣẹ́ tó jẹ́ pé àgbàlagbà ni a máa bá wa ṣe. Nígbà tí àgbàlagbà bá ṣe máa gbé bóyá bọ́kẹ́tì omi bíi 2, ọ̀dọ́ á ti gbé bíi 4, ọ̀dọ́ á ti gbé bíi 5. So àwọn nǹkan wọ̀nyí, àwọn ni ojúṣe àwọn ọ̀dọ́ nínú ìjọ. Ó dẹ̀ tí ọ̀dọ́ bá dẹ̀ ti ń ṣe àwọn ojúṣe wọ̀nyí, ó máa ń jẹ́ kí nǹkan yá kankan ni, ó máa ń jẹ́ kí nǹkan speed up. Ara àwọn ojúṣe ọ̀dọ́ nínú ìjọ ni wọ̀nyẹn. Ẹ ṣé púpọ̀ àlejò mi, ẹ ti ṣàlàyé díẹ̀ nínú àwọn ojúṣe tí ọ̀dọ́ máa ń ipa wọn nínú ìjọ, ipa tán máa ń kó ojúṣe wọn. Ǹjẹ́ àwa lè sọ wípé àwọn ọ̀dọ́ yìí, ìbéèrè yìí bíi tó dàbí ìdáná ojú méjì ni ó ní, ǹjẹ́ àwọn ọ̀dọ́ yìí tiẹ̀ wá ń kópa wọn nínú ìjọ? Ǹjẹ́ wọ́n ń ṣojúṣe wọn bó ti yẹ kí wọ́n ṣe, bó ti tọ́ àti bó ti yẹ? Tàbí ǹjẹ́ wọ́n tiẹ̀ ń gbà wọ́n láàyè nínú ìjọ? Mo ti sọ pé ìbéèrè ọ̀hún yóò jẹ́ bí abala méjì, èyí ó ní ojú méjì ní apá méjèèjì, mo sì fẹ́ kẹ́ ẹ dáhùn. Ṣé àwọn ọ̀dọ́ yìí, ǹjẹ́ wọ́n tiẹ̀ wá ń kópa wọn nínú àwọn ìjọ táwọn wò yìí ní tẹ́wọ́tọ́ tiẹ̀ ń ṣẹlẹ̀ láyìíká wa táwọn rí? Ǹjẹ́ àwọn ọ̀dọ́ ń kópa wọn jẹ́ bó ti tọ́ àti bó ti yẹ? Tàbí ṣé wọ́n tiẹ̀ ń fún wọn ṣàǹfààyè gbà wọ́n nínú ìjọ kó wá wọn? Ẹ ṣé púpọ̀. Ṣe rí àwọn ọ̀dọ́ wọ̀nyí, ó ṣe ni láàánú pé ojú ti wá láǹsìn, ọ̀làjú yẹn ó dẹ̀ ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́, pàápàá jùlọ nínú ìjọ. Ẹ rí i pé lónìí ìbéèrè àkọ́kọ́ kí n dáhùn ẹ̀ bíi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ni wọ́n kó àwọn ipa tó yẹ kán kó nínú ìjọ. Nǹkan tó dẹ̀ fà á ò ju pé irú ìgbé ayé tí àwọn fúnra wọn ń gbé. Ṣé ọ̀dọ́ tó jẹ́ pé òun fúnra ẹ̀ gan ò mọ Ọlọ́run, ẹ rí i pé irú àwọn adarí tó bá wà nínú ìjọ bẹ́ẹ̀,
á sún wọn lára àti sọ pé àwọn ń fi responsibility lérí irú ọwọ́ irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló dẹ̀ máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí nígbà tí òbí bá gbéra ní ọjọ́ ìsinmi tí wọ́n ti jí láàárọ̀ tán ti wẹ̀ tán ti gbáṣọwọ̀ táwọn fúnra wọn lọ church tí wọ́n wẹ̀yìn wò tí wọ́n paláṣẹ fún àwọn ọmọ wọn pé ẹ̀yin ọmọ mi gbọ́dọ̀ dé church ṣáájú yín o. Nígbà tí àwa wà ní kékeré mo rántí pé kí dádì wa kan tó sọ pé wọ́n dé ìdí mọ́tò gbogbo wa ti máa wà nínú mọ́tò àti jòkó síbẹ̀ dè wọ́n pé à ń lọ church. Dádì wa ọjọ́ tí dádì wa bá dé ìdí mọ́tò ṣáájú ìkan nínú wa ẹnìyẹn ti mọ̀ pé òun ti dáràn nígbà tá a bá ti church dé nìyẹn. So irú àwọn discipline wọ̀nyí kò sí mọ́. So àwọn ọ̀dọ́ wa lónìí wọ́n kàn ń ṣe nǹkan tó wù wọ́n ni. Ṣé irú ẹni tó ń ṣe nǹkan tó wù yẹ àbí bóyá ìwọ tó jẹ́ adarí nínú ìjọ tó ń kọjá lọ tó bá ọmọ ìjọ ọ̀dọ́ tó bá ní ojú ọ̀nà níbi tó ti ń jà tó ti faṣọ ya lọ́rùn ara ẹ̀ tó ti ń ṣe ṣé irú ọ̀dọ́ bẹ́ẹ̀ tó bá wá rí lọ́jọ́ Sunday ṣé irú ẹni yẹn lè wà sọ pé ó fẹ́ fi responsibility lè lọ. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lónìí ló jẹ́ pé àwọn fúnra wọn gan wọ́n fara wọn lẹ̀ láti wọ́n farajì láti jẹ́ kí wọ́n jẹ́ ohun èlò sí ọlá nínú ìjọ Ọlọ́run. So tá bá tún wò bẹ́ẹ̀ dẹ́n a tún wá consider it the other way gẹ́gẹ́ bí ìbéèrè yín ṣe sọ. Lónìí náà lóòótọ́ bí a ṣe rí àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n fẹ́ fi ara wọn lẹ̀ láti bẹ́ẹ̀ náà la tún sì rí àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n ṣetán ṣùgbọ́n wọ́n rí opportunity. Fún àpẹẹrẹ mo wà nínú ìjọ kan ní ọdún bíi mélòó kan sẹ́yìn kó tó di pé mo travel kúrò ní state yẹn lọ sí state ibòmí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nínú ìjọ yẹn nǹkan tó máa ń complain fún ni pé nǹkan tó máa ń sọ ni pé tá bá tiẹ̀ wá sí practice gan àbí tá a ṣe lè àbí tá a ṣe tọ̀hún ṣèbí nígbà tó bá yẹ kán fún wa lórí ọ̀fẹ́ láti káwa náà fi ẹ̀bùn tí Ọlọ́run fún wa ká fi wọn àwọn àgbà wọn wọn kì í gbà wọn kì í ṣe kíní kan wọn ṣe. Bẹ́ẹ̀ ni òótọ́ dẹ̀ ni torí mo wà nínú ìjọ kì í ṣe pé bóyá wọ́n fi parọ́ mọ́ wọn. Nǹkan tí àwọn bàbá yẹn máa ń sọ ni pé ẹ̀yin ọ̀dọ́ ẹ dúró de àsìkò tí yín ni o torí pé àwa náà kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wa ní àwọn ojúṣe wọ̀nyí a ní láti dúró de ìgbà wo wá ní àsìkò tí wọ́n àṣà ni máa gbàdúrà pé kí Tinubu tí ẹ lè gbé apá tẹ́ lè gbẹ́sẹ̀ mọ́ ṣégbà ẹlẹ́ṣẹ̀ máa sọ pé ẹ̀ ń fún àwọn ọ̀dọ́ láàyè. So bó ṣe bá àwọn ọ̀dọ́ wí lápá bí náà ló tún bá àwọn tó jẹ́ àgbà nínú ìjọ náà ló tún bá wọn wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ lónìí àwọn àgbà wọn fún àwọn ọ̀dọ́ wọn wọ́n fún wọn ní ààyè wọ́n fún wọn ní orí ọ̀fẹ́ wọ́n fún wọn láǹfààní láti sọ pé kí àwọn náà kí wọ́n di àwọn ojúṣe tó ṣe pàtàkì mú nínú ìjọ. Kódà táwa ni káwa fẹ́ di ẹ̀bi irú bí àwọn ọ̀dọ́ nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan láwọn kan ẹ̀ngbẹ́ kí ó ṣe ní láàmú kí olùṣàgùtàn kan wá bọ́ máa jọ rẹ̀ a lè sọ pé òun ló kọ pé kó lọ́ọ́ máa jà ọ́ ló ń yaṣọ mọ́ra rẹ̀ lọ́rùn ṣùgbọ́n irú iṣẹ́ wo la lè fẹ́ sọ pé irú ẹ̀kọ́ wo gan ló wá ń kọ́ nínú ìjọ tí ò wá lè ṣàmúlò rẹ̀ dáadáa ta la dẹ̀bi ọ ṣé a fẹ́ sọ pé irú ẹni bẹ́ẹ̀ ni ò gbẹ́kọ̀ọ́ ni àbí wọn ò kọ́ tààrà. Ẹ ṣe púpọ̀ bákan méjì náà ló tún rí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí ó ṣe ní láǹfààní ó ṣe ní láàánú pé wọ́n ti ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹ ẹ̀kọ́ tó wà nínú Bíbélì tó yẹ kán fi máa kọ́ àwọn ọmọ ìjọ wọn ó ṣe láàánú pé lónìí wọn kò sáàyè fún mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìsinmi ọ̀pọ̀lọpọ̀ Sunday service ni mo ti attend tó jẹ́ pé because ẹ̀yin ẹgbẹ́ Peter ẹ̀yin ẹgbẹ́ Ruth ẹ̀yin ẹgbẹ́ ẹgbà kan ẹ̀ní ni ìdúpẹ́ yín o ẹ̀ní ni àjọ̀dún yín ẹ̀ní ni kinní kan tó jẹ́ pé ìyẹn la wá ń bá kiri nínú church nǹkan tí wọ́n fi ń wàásùn kò pé 15 minutes mọ́ nígbà tí 15 nọ́mbà dẹ̀ máa fi lo bíi 10-13 minutes nínú ẹ̀ gan ẹ̀ ti rí àwọn ọ̀ṣà tán ti wá já ìwé pélébé síwájú ọ̀tà fún àwọn pásọ̀ pé àkókò yín ti tó ká ṣùgbọ́n tó bá dìgbà tí a fẹ́ ṣe àwọn ìkówójọ àbí àwọn àríyá a fẹ́ pe ẹbí igbá kan ẹgbẹ́ a lè kò sí ìyẹ kò sí gbèdéke fún wa kò sí time limit so irú ìjọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ wo náà ń kọ́ àwọn ọ̀dọ́ nǹkan tó wà ní Bible kò sí àyè láti kọ́ wọn mọ́ so ẹrú ẹni bẹ́ẹ̀ tí ó bá dẹ̀ ti mọ̀ Bible study àwọn èèyàn gan ọ̀tí ẹ̀ ní wọ́n èèyàn mélòó gbọ́dọ̀ tẹ̀ ẹ́ attend Bible study lónìí. àfisọ́jí nìkan. tẹ́ bá pe Bible study Monday Bible study bóyá lẹ máa rí ènìyàn 5 nínú church. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìsọjí ọjà yìí tà wàràwàrà. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ àjọ̀dún kan sọ pé ìwọ ni àjọ̀dún kan ẹbí lágbájá lájọ̀dún kan nǹkan kan irú àwọn nǹkan tí àwọn afẹ́fẹ́ yẹyẹ irú àwọn ìpàdé tí àwọn ènìyàn attend lé nìyẹn Bible study kò séèyàn tó ń attend mọ́. Sunday school gan wọn tí ìjọba ṣe 200 lọ́jọ́ Sunday
tó bá máa di bible study bóyá lè lè rí èèyàn 30 bóyá lè lè rí 20 ènìyàn pé nínú ìjọ tó bá rí èèyàn bíi 30 gan kó dúpẹ́. báyìí inú Sunday bible study wọ̀nyí ibẹ̀ la dẹ̀ ti máa ní orí ọ̀fẹ́ ibẹ̀ la because ọjọ́ Sunday ká má tara wa jọjọ́ Sunday ọ̀pọ̀lọpọ̀ activities tá à ń ṣe ò jẹ́ ká ráyè gbọ́rọ̀ Ọlọ́run mọ́ so bible study yẹn ló lè ká ti ní orí ọ̀fẹ́ láti gbọ́ kókó tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn èèyàn gan ò kí ń wá. ó dà ṣé àwa kọ́ la kó activities sí ọjọ́ Sunday ṣé àwa lè reduce àwọn activities ṣé dandan ni ká ṣe àwọn afẹ́fẹ́ yẹ̀yẹ́ ọjọ́ Sunday nǹkan èyí tó fi tàbí ju pé wá fi ń pa ọ̀rọ̀ Ọlọ́run lára rẹ̀. Nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan ṣe rí mo sọ pé ìjọ máa ń ní àwọn ìlànà wọn láìpẹ́ yìí nínú ìjọ tí mò ń lọ a ṣe Sunday school tán ni arákùnrin kan wá béèrè ìbéèrè ṣẹ̀dẹ̀ rí ìbéèrè tí arákùnrin yẹn béèrè lọ́jọ́ ìbéèrè tí mo gbàgbọ́ pé a ṣe gbogbo àwa tá a wà nínú Sunday school yẹn ní àǹfààní ni ìyàwó olùṣọ́ àgùntàn bá nawọ́ sókè ó ní ìbéèrè tí arákùnrin yìí béèrè ó ní àní lè dáhùn nítorí ọjọ́ ti lọ ó ní nítorí táwọn aṣáájú àwọn aṣáájú ti fún wa ní táìmù pé láti aago 9 títí di aago 9:40 láti 9 o'clock sí 9:40 ní àkókò Sunday school lẹ́yìn 9:40 yẹn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ a fẹ́ bọ́ sínú ìsìn a tún fẹ́ bọ́ sínú because a ní oríṣiríṣi programs ètò ìsìn fún ọjọ́ ọ̀hún so irú àwọn nǹkan wọ̀nyẹn àwọn churches wọ̀nyẹn wọ́n ti ní àwọn àlàkalẹ̀ wọn already wọ́n ti mọ àwọn nǹkan tó fẹ́ ṣe ní ọjọ́ ìsinmi so kò sí ààyè láti sọ pé èèyàn ń gbọ́. ẹni mò ń sọ ni wípé kí ló dé tá a fi ààyè ká lè gbọ́rọ̀ Ọlọ́run dáadáa kalẹ̀ nínú àwọn ètò ìsìn nínú àwọn àlàkalẹ̀. kì í ṣe pé wọ́n fi sílẹ̀ kò tó ní. ẹ̀hún náà mo sọ pé àwọn activities tó pọ̀ wọ́n lè yọ díẹ̀ kó kálẹ̀ ráyè wọ́n lè yọ kúrò ńbẹ̀ nítorí pé tán bá yọ kúrò ńbẹ̀ kò ní favour wọn. owó ò ní wọlé bó ṣe yẹ kó wọlé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní nínú ìjọ kan tí mo attend láìpẹ́ yìí mo ní wọ́n ní about 1 hour náà fi sílẹ̀ láti kàn fi gba ọrẹ because àwọn tán máa pè ní ìsọ̀rí ẹgbẹ́ àwò ẹgbẹ́ kíní kan so tán bá dẹ̀ ti pé ẹgbẹ́ dọ́kásì yẹ wọ́n tó wà ní dèbò wọ́n dẹ̀ níwà root lọ́wọ́ ìwọ tán ìgbà tán bá pe ẹgbẹ́ dọ́kásì yẹ wọ́n tó belong sínú ẹgbẹ́ root o gbúdọ̀ support ẹgbẹ́ dọ́kásì torí ìgbà tán bá máa pe ẹgbẹ́ tiẹ̀ náà àwọn dọ́kásì náà wọ́n á wá support yẹ so àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ kí ààyè wà fún ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ní time tán iye gangan dẹ̀ ní ìdí gan tí a fi ń wá sí church torí pé a fẹ́ lọ tàbá kúrò lé tàbá ń lọ church bá ń sọ pé a fẹ́ lọ gbọ́rọ̀ Ọlọ́run ni kì í ṣe pé a kúrò lé a sọ pé a fẹ́ lọ ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àbí nǹkan kan ọ̀rọ̀ Ọlọ́run la fẹ́ lọ gbọ́ ṣùgbọ́n ó ṣe ni láàánú pé ọ̀rọ̀ Ọlọ́run yẹ àkókò tí a fi sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run òun gan ni àwa ń sọ pé ó kéré báyìí nígbà tí pásítọ̀ bá bẹ̀rẹ̀ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run ẹ rí i pé after 15 minutes nsìn wọ́n á ti wá fi ìwé síwájú pásítọ̀ pé wọ́n á ti máa bínú àwọn èèyàn á ti máa kù lóríṣiríṣi ẹlòmíì gan á ti gbé báàgì á ti máa ní pásítọ̀ ń waste time wọn so ṣùgbọ́n nígbà tó ń jó tó ń fò sókè tó ń irọ́ kò sí anybody tó gba time wọn gbà yẹn nǹkan tó múnú wọn gan dùn tó ń fún wọn ní ayọ̀ nìyẹn so àwọn nǹkan wọ̀nyí tí ò bá ń ṣe pé a get it right ká padà sí basic kò sígbà tí life àwọn ọ̀dọ́ tí ò ní. ibẹ̀ ń gan ni mo wá ń lọ ká padà ká ṣàtúnṣe torí bọ́ọ̀rọ̀ ṣe rí báyìí ó ti wọ́ àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́ lókè ilẹ̀ ń wò sálẹ̀ ní ìsìn àti wá rí i pé àwọn àṣòro díẹ̀ tó fà á tó dàbí pé àwọn àjọ kan wọn ò fààyè gba àwọn ọ̀dọ́ ibi tó yẹ kí àwọn ọ̀dọ́ náà ti tún ṣe dáadáa wọn ò ṣe dáadáa bí táwọn àti ti fààyè gba wọn àwọn gan náà dúró dáadáa kí wá lọ́nà àbáyọ ọ̀nà wo là á gbà tọ̀dọ̀ fi ń padà sójú ọ̀nà tí wọ́n fi lè ń ṣe tó yẹ kán ṣe tí ìjọba sì fi ń gbà wọ́n láì ọ̀nà kí wá lọ́nà àbáyọ kí la lè ṣe. ẹ ṣe rí àkọ́kọ́ ni pé àwa tí a ti mọ Ọlọ́run a máa fi àdúrà ran àwọn ọ̀dọ́ wa lọ́wọ́ Bíbélì sọ pé ọkàn bá ń bẹ lọ́wọ́ Ọlọ́run bí ìgbé omi ó máa ń darí ẹ̀ síbi tó bá wù ṣe rí tí ọkàn ènìyàn ọwọ́ Ọlọ́run ló wà kò sí àmọ́ǹtì ọ̀rọ̀ tí olùṣọ́ àgùntàn lè sọ lọ́jọ́ ìsinmi tí èèyàn bá ní yípadà kò ní yípadà Ọlọ́run ló máa ń ṣe àyípadà ọkàn ènìyàn so tí a bá ti ń fi ọkàn àwọn ọ̀dọ́ wọ̀nyẹn tá a bá ti ń fi lé Ọlọ́run lọ́wọ́ ẹ rí i pé Ọlọ́run ò ń ṣèyàn tó jẹ́ pé tó bá ké pé kò ní dáhùn ó ní kí ẹ béèrè ẹ̀yin ó sì rí ẹ̀yin mi ó fi fún yín so tí a bá ti ń fi ọkàn àwọn ọ̀dọ́ wọ̀nyẹn lé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run fúnra ẹ̀ ló máa ṣe àtúnṣe wọn then ró Ọlọ́run nìyẹn Ọlọ́run á ṣe ró tiẹ̀ ró ti àwa ènìyàn náà ni pé ká wá máa fi ọ̀rọ̀ Ọlọ́run yẹ ká wá máa fi bọ́ wọn à á create time
àwọn nǹkan tí a mọ̀ pé àwọn ọ̀dọ́ máa ń fẹ́ràn àwọn nǹkan wọ̀nyẹn náà ni a máa fi entice wọn tá a máa fi pè wọ́n wá sí church. A lè lọ máa bá wọn lé lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n a lè ní orí ọ̀fẹ́ láti fi àwọn nǹkan tó mọ̀ pé wọ́n like kí láwọn nǹkan tí ká fi kó wọn jọ ká wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ Ọlọ́run ká bẹ̀rẹ̀ sí ní máa fi bọ́ wọn. Nígbà tá a bá dẹ̀ ti ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn tá a dẹ̀ ti ń rí pé àwọn ọmọ wọ̀nyí wọ́n ti fẹ́ máa ṣe déédéé àwa bẹ̀rẹ̀ sí ní máa fún wọn ní ojúṣe èyí tí ò ní jẹ́ kí wọ́n padà kúrò nínú ọ̀nà tí a ti fi ẹsẹ̀ wọn lé. Àwọn ojúṣe tí a mọ̀ pé á jẹ́ kí wọ́n dúró táwọn fúnra wọn bá ti rí pé àwọn máa ti ní responsibility nínú ìjọ tí wọ́n dẹ̀ ti mọ ẹni tí Jésù ń jẹ́ tán ti mọ ọ̀nà yìí tán ti mọ̀ dáadáa ẹ rí i pé á ṣòro fún wọn láti sọ pé àwọn fi ojú ọ̀nà yẹn lẹ̀ because wọ́n ti mọ̀ pé ọ̀nà yìí ọ̀nà ìyè ni ọ̀nà kan ṣoṣo tí ó lead sí ìjọba ọ̀run nìyẹn. So tán bá dẹ̀ ti mọ ọ̀nà yẹn ẹ rí i pé á difficult fún wọn láti sọ pé àwọn ń padà sẹ́yìn àwọn gan látún wá máa jáde lọ sínú ayé tá tún bẹ̀rẹ̀ sí ni máa gba àwọn ọ̀rẹ́ wọn àwọn alábàárìn wọn àwọn ará abiṣẹ́ wọn àwọn ojúlùmọ̀ wọn àwọn láti ẹ̀tún bẹ̀rẹ̀ sí ni máa gbà wọ́n níyànjú tá tún bẹ̀rẹ̀ sí ni máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Solution nìyẹn ká padà sí basic wa ká gbàdúrà pé k'Ọlọ́run kó jọ kó bá wa ṣe àwárí ọkàn àwọn ọ̀dọ́ wọ̀nyí kí àwa fúnra wa ká dẹ̀ fi àyè lẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn churches these days wọn fàyè lẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run mọ́ bọ́ọ̀nà ọ̀nà tí owó àgbà wọnú ìjọ òun ló ká àwọn ọ̀pọ̀lọpọ̀ church lára wọn fi kò sí àkókò láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Mo sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ pé Bible study èèyàn mélòó ló máa wá wọn ní yọjú kò sí nǹkan tó kan àwọn pastors mọ́ these days. mo sì pẹ́ bóyá àwọn ó lọ àwọn ọ̀dọ́ tán àbójútó báyìí ní wàá àwọn láwá kù nígbà táwọn bá dẹ̀ wá take over ẹ rí nǹkan in fact ìyẹn gan ló ba ọ̀pọ̀lọpọ̀ churches jẹ́ these days ẹni tó jẹ́ pé òun gan kò ní foundation tó strong òun dẹ̀ ló wà ní orí ìjọsìn òun ló jẹ́ pastor church nsìn so irú ẹ̀kọ́ wo ni irú ẹni bẹ́ẹ̀ irú ẹ̀kọ́ wo ló fẹ́ fi lé àwọn mẹ́mbà ẹ̀ lọ́wọ́ kò ẹ̀kọ́ tí ò múnádóko náà ló náà máa fún wọn because òun fúnra ẹ̀gún kò sígbà kan tó kọ́ ẹ̀kọ́ tó ṣe iyebíye kò sígbà kan tó kọ́ ojúlówó ẹ̀kọ́. ọ̀nà Jésù ṣe gan mọ̀ tààrà. òun gan fẹ́ máa mọ Jésù tààrà. so ẹni tí ò bá dẹ̀ ti mọ Jésù ó dàbí pé kéèyàn kan sọ pé mò ń mú yín lọ Èkó ni òun fúnra ẹ̀gún òde korí. so ibo ló wá mọ̀ tó fẹ́ mú yín lọ ní tó fẹ́ mú yàn lọ lẹ́kọ̀ọ́ ó ṣe rí nìyẹn. Ìwọ tó bá ti mọ Jésù kò sí bó ṣe fẹ́ wàásù ìrìnrìn Jésù yẹn fún ẹlòmíràn kò sí ẹni yẹn gan ò lè gbọ́ torí ìwọ fúnra ẹ̀ gan ò mọ Jésù ẹ ò mọ nǹkan tó ń sọ. so bó ṣe rí nìyẹn a gbọ́dọ̀ padà ká kọ́ àwọn ọ̀dọ́ wa wọ̀nyẹn ká kọ́ wọn ní ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe lérèfé kì í ṣe ìwàásù 5 minutes tá a ti pa Bible dé tá a ti padà sí ilé wa rárá a gbọ́dọ̀ ní time láti wàásù ìrere Jésù fún wọn dẹ̀ ká ní àkókò láti máa fi àdúrà ran àwọn ọ̀dọ́ wọ̀nyẹn lọ́wọ́ nígbà náà ni ayé àwọn ọ̀dọ́ wa ló lè yí padà. ẹ ṣe púpọ̀ nínú wa dùn bá pè lórí ètò lónìí tẹ̀sí jẹ́ wa. ẹ ṣeun. mo sì gbàgbọ́ pé àwọn èèyàn wa nínú ilé wọn ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan lónìí a sì gbàgbọ́ pé tá a bá pè ní lọ́jọ́ mi náà pé ti jẹ́ wa lórí ètò. agbára Ọlọ́run. ọmọ Ọlọ́run àtàtà ìránṣẹ́ Ọlọ́run nínú ọgbà David Awopetu oníròyìn ni wọ́n wọ́n sì jọ ọmọ Ọlọ́run àwọn lẹ lórí ọ̀fẹ́ láti máa gbóhùn lẹ́nu wọn látẹ̀kan ní tí a sì ń pẹ̀kẹ́ lù táwọn fi gbélé tàn mọ́lẹ̀ sí látẹ̀kan táàjọ ń sọ òun náà là ní ipa ọ̀dọ́ nínú ìjọ wọ́n ti ṣàlàyé ẹni tí àwọn tí ọ̀dọ́ jẹ́ ipa tí wọ́n ń kó nínú ìjọ ojúṣe wọn èrèdí tó fi dàbí ẹnpọ̀ pọ̀lọpọ̀ wọn ni wọn ò fààyè gbà nínú ìjọ wọn ṣàlàyé ẹ̀ fún wa àti wípé àwọn tó jẹ́ wípé ó yẹ tí wọ́n fẹ́ táwọn gan tiẹ̀ ṣe tán ṣùgbọ́n táwọn ìjọ wọn ò fààyè gbà wọ́n àwọn tí ìjọ gan fẹ́ fi iṣẹ́ lé lọ́wọ́ ṣùgbọ́n tó jẹ́ pé wọn ò kojú òṣùwọ̀n wọ́n sì ti ṣàlàyé ní tó fà á wọ́n sì tún ṣe lálàyé fún ọ̀nà tá a lè gbà tá a fi lè padà sójú ọ̀nà pé kẹ́nìkọ̀ọ̀kan wa ká padà lọ sínú Bíbélì ká padà lọ síbi ìpìlẹ̀ wa ká lọ tún ẹrù wa dì níbi tó dàbí ẹni pé ó ti wọ́ mo gbàgbọ́ wípé ọ̀rọ̀ tòní ó ti ṣe ayé mi pẹ̀lú yín ní àǹfààní bẹ́ẹ̀ náà la ṣe ń lo àkókò yìí náà láti tún pàrọwà sí wa pé ètò yìí ó mà nílò ìrànlọ́wọ́ yín ó nílò pé kí ẹ fi ti yín kẹ́ fi gbé ti alárugẹ níbí káà náà fi ti aka fi gbé ti yín lárugẹ kí ètò ọ̀hún kó lè máa tẹ̀síwájú ní o ẹgbẹ́ polówó ọjà yín wá kí lẹ̀ ń tà irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe tẹ́fẹ́ jẹ́ káwọn èèyàn ó mọ̀ ẹgbẹ́ wá sórí ètò yìí ìjàmbá yín polówó ẹ̀ bá bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tàbí tẹ́ bá lóhunkóhun láti bí wá lẹ́yìn ètò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ lójú mú mọ́wọ́ràn náà ní kí ẹ pè sí lọ́gẹ́tẹ́ bá pè náà ládàá yín lóhùn bàbá inú wa dùn parí yín ẹ ṣe púpọ̀ ẹ bá dágbére fún ọmọ Ọlọ́run. ẹ̀yin ará ilé ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé a kí yín púpọ̀ o pé nígbà tí a bá tún lórí ọ̀fẹ́ láti wà lórí ètò kí tí Jésù bá fa bíbọ̀ ẹ̀ dé Ọlọ́run kó dá ẹ̀mí ẹnìkankan wá sí ẹ ṣeun. ẹ ṣe púpọ̀ èmi náà ń sọ wípé mò ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ polówó ọjà wa kó lè tẹ̀síwájú ẹ jẹ́ àdókè lọ́nà nígbà má fi padà dé ìrere náà ní wàgórí afẹ́fẹ́ ẹ má yí pò mẹ́ mò ń padà bọ̀.